ẹ kú dédé àkókò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Ọlọ́pàá ká aṣọ ẹgbẹ́ òṣèlú Accord, ọ̀pọ̀lọpọ̀ ìbọn, ọta ìbọn àti ọkọ̀ lákàtà afurasí adigunjalè Súrì Ìlúpéjú nílùú Ìbàdàn. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde pé onírúurú ohun ìjà olóró, alùpùpù, ọkọ̀ akérò àti aṣọ ẹgbẹ́ òṣèlú Accord làwọn bá lákàtà afurasí adigunjalè Surajudeen Babatunde Adio tí ìnagijẹ rẹ̀ ń jẹ́ Súrì Ìlúpéjú. Agbẹnusọ iléeṣẹ́ náà Àyànládé Ọláyínká ló fìdí ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde kan. Ọjọ́ kẹtàlá oṣù kẹfà ọdún 2026 yìí ni ọlọ́pàá sọ pé àwọn mú Súrì Ìlúpéjú pẹ̀lú afurasí mẹ́rin míì lórí ẹ̀sùn ìdígunjalè àti níní ohun ìjà olóró ní ìkáwọ́ wọn. Àyànládé sọ pé àsìkò ìwádìí àwọn làwọn ṣàwárí onírúurú ohun ìjà olóró ní àkàtà afurasí ọ̀hún. Àwọn ohun tí ọlọ́pàá rí lákàtà Súrì Ìlúpéjú ni ìbọn oríṣiríṣi, ìbọn pump action kan, ìbọn single barrel kan, ìbọn single barrel kọ́tù sáìsì kan, ìbọn ìléwọ́ tí wọ́n gbé lérò méjì, ìbọn ìléwọ́ double barrel tí wọ́n gbé lérò kan, ọta ìbọn 23, ọta ìbọn AK-47 mẹ́jọ. Yàtọ̀ sí àwọn ìbọn yìí, ọlọ́pàá ní àwọn tún rí àwọn ọkọ̀ lákàtà rẹ̀ bíi ọkọ̀ akérò Mazda tó ní nọ́mbà ìforúkọsílẹ̀ FFE08XB, ọkọ̀ akérò Hummer kan tó ní nọ́mbà MUS 246CK, ọkọ̀ akérò Bau kan tó ní nọ́mbà ìforúkọsílẹ̀ KTU 688YG, ọkọ̀ akérò Toyota kan tó ní nọ́mbà ìdánimọ̀ BDG 117YK, ọkọ̀ akérò Toyota kan tó ní nọ́mbà ìdánimọ̀ BRS 842TW, ọkọ̀ Sienna kan tó ní nọ́mbà ìdánimọ̀ LSD 6867, ọkọ̀ Volkswagen kan tó ní nọ́mbà ìdánimọ̀ FK739 EW, ọkọ̀ Sienna kan tó ní nọ́mbà ìdánimọ̀ BDG 986SA, ọkọ̀ Toyota Previa kan. Yàtọ̀ sí àwọn ọkọ̀ yìí, ọlọ́pàá ní àwọn tó rí àwọn alùpùpù níbẹ̀ bíi alùpùpù Suzuki Inazuma Power, báìkì kan tó fi mọ́ àwọn alùpùpù Honda tí kò ṣiṣẹ́. Àwọn nǹkan míì tí wọ́n tún rí lákàtà rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́pàá ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ àti fìlà ìpolongo ìbò fún ẹgbẹ́ òṣèlú Accord. Tẹ́ ò bá gbàgbé, inú ẹgbẹ́ òṣèlú Accord yìí ni Oríyọmí Hamzat ti fẹ́ díje du ipò gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ ṣá, Oríyọmí ti sọ ní gbangba pé òun kò ní ìbáṣepọ̀ kankan pẹ̀lú afurasí adigunjalè ọ̀hún o. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìwádìí ṣì ń lọ lọ́wọ́ láti mọ àwọn tó ní àwọn dúkìá náà àti ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn adigunjalè tí wọ́n mú. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá ẹ̀. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kó wà ní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube o. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo ẹ̀ gbogbo aláyé? Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára.
jígí alára, jígí, jígí, jígí alára, jígí, jígí, jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.